kó àtàrọ̀ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa wọn náà pè mí sìn adéọpẹ́ lórí sà wọ́n máa ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn ìgbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o kí ni mo fẹ́ bú yín fún ṣé bàbá mi Olúgbọ́n wa jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n máa sọ̀rọ̀ tí màá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo yẹn mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá Aláàfin ilé ẹ̀sọ́ba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí so bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn so wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbàtà fáláàfin bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn orí adé ọmọ aládé òde ọmọ aládé sẹ́sẹ́ fún bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀ Aláàfin sọba kékeré tí máa mọ̀ bú wọn mi bú wọn o kábíyèsí mi ìjẹ́ bú yín o mi ń ṣe bẹ́ẹ̀ o so bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn oníewì ń kì mí ní ọmọ aládìkún so mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ pé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọn káni wọn já alálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé wọn tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọn tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbọba ńláńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nkíní ẹ ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà káfírí kárìn síbi kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú kárìn sádọ̀ bàbá wa Onírìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ kámọ̀ pélé bàbá wa dẹ̀ lálọ́ kálọ́dọ̀ bàbá wa Olúgbọ́n kámọ̀ pélé bàbá wa lálọ́ káfí láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o bàbá wa Aláàfin mi rí yín fẹ́ o ẹ foríjì mi o mi rí yín fẹ́ o mo ń kíra mi ẹ kú mọ̀ pé njọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládé tí mo ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bó bí wọ́n dẹ̀ ṣe ń kí wà nù agboolé wa nìyẹn kábíyèsí mi ń jẹ́ rí yín fẹ́ o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni ẹ dáríjì mi omi ìbú yín o ẹ ṣe. Akọ́dá ayé ìbà àṣẹ̀dá ayé ìbà fún gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá bẹ̀yìn aláṣẹ̀ká àbáláyé ìbà gbogbo àwọn tí wọ́n pera wọn láàfáà tí wọ́n fi inú mímọ́ tí wọ́n fi ń sin Ọlọ́run ìbà gbogbo ẹ̀yin wòlíì mo ṣe bá gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjìire mojúbà bàbá mi kábíyèsí kú bàbá yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ mojúbà bàbá wa kábíyèsí Onírìṣà mo fi kíkí àwọn méjèèjì mo fi kí gbogbo ládéládé mo fi kí gbogbo lóyèlóyè mo fi kí gbogbo àwọn ọ̀tọ̀kọ̀ lóòlù mo wá kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ń fi ọ̀rọ̀ tó lù ú ṣe tẹ́ ń fọ̀rọ̀ táyé ṣe tẹ́ ń fọ̀rọ̀ tọ́lẹ̀ Yorùbá ṣe ẹ̀ ní síwé ẹ̀ ní sísọ aráyé ò ní sí yín gbọ́ ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ látòrí mi ó fi kárí gbogbo ẹni tí ń gbìyànjú tí ń fi ọgbọ́n àtòyé tó ní àtowó rẹ̀ àti làákàyè rẹ̀ tí fi ń tọ́lẹ̀ Yorùbá ṣe mo wá kí ẹ̀yin ọ̀bàlújẹ́ náà ẹ̀yin afọ̀rọ̀ bátẹnijẹ́ ẹ̀yin afọ̀rọ̀ túlù ẹ̀yin afọ̀rọ̀ bàlújẹ́ ẹ̀yin afọ̀rọ̀ gbọ́pa méjì kọlura wọn gbogbo ẹ̀ ló lẹ́san o àtẹ̀yin tó ṣe pé nídìí ìbàjẹ́ lẹ ti ń jẹ nídìí ìmọ̀dàrú lẹ ti ń jẹ nídìí lágbájá sọ pé tàmàdó sọ pé ibẹ̀ lẹ ti ń jẹ gbogbo ẹ̀ ló lẹ́san o àṣegbé òsì o àṣepamọ́ ló wà àmọ́ tílẹ̀ bá ń gbé òṣìkà orí a máa sú olóore ṣe gbogbo àwa tí gbogbo yejú ẹ̀yin tẹ̀ ń fọ̀rọ̀ pẹ̀tù sáwọ̀ nílẹ̀ Yorùbá tẹ̀ ń fọ̀rọ̀ ṣèṣítí fọba kíní ọba kejì ọba kẹta ọba kẹrin tẹ̀ torí pé bóyá àbọ̀bà yìí kì í sọba àlú mi tẹ́ bá fẹ́ bá ọba kan sọ̀rọ̀ yálà ọ̀rọ̀ ìmọ̀ràn tàbọ̀rọ̀ ṣítí onírúurú tẹ́ fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ pé lábẹ́ bó ṣe wù kó rí ọba lọ́ba ń jẹ́ lábẹ́ bó ṣe wù kó rí ọba Yorùbá ni torí mo nígbàgbọ́ pé ẹni tó bá láròjinlẹ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ọba yẹn lè má jọba àlú rẹ̀ ṣùgbọ́n tó bá ti jọba Yorùbá o gbọ́dọ̀ gbà pé ọba àlú rẹ̀ ni
torí wípé àìmọye ẹni tó jọ ọmọ Ìbàdàn tí ń gbé Ilé Ifẹ̀, àìmọye ọmọ Ilé Ifẹ̀ tí ń gbóṣogbo, àìmọye ọmọ Òṣogbo tí ń gbèkó. Bẹ́ẹ̀ ni ibi tá a bá ṣèdè sí, ibi tá a bá ń gbé, ibi tá a bá wà, ọba abẹ bá lórí wa, ọláṣẹ lórí wa, torí gbogbo orin tá a bá kó dé láti ìlú òun yóò mọ wà nínú ìtàn pé ìlú báyìí ni mo ti là tí mo ti lò. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mo fẹ́ sáré sí àfọ̀mọ́ àwọn ọ̀rọ̀ kéékèèké kan. Mo come across fídíò kan láàárọ̀ yìí, ó wá jẹ́ ti olóyè Sunday Igboho. Mo wá rí pé wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé. Wọ́n wá tún ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n tó jẹ́ kí n tètè ṣe fídíò lórí ẹni wípé kó tó di wípé yóò mọ fọ́nkálé fáká oko, pàápàá jùlọ kó tó dé ọ̀dọ̀ ọmọkùnrin kan tí mo sábà sọ̀rọ̀ nílùú òyìnbó, tó ṣe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwo Sunday Igboho ìlọmọkùnrin náà gbé dání, ọjọ́ ọmọ Èkìtì side. Èmi ò mọ ọkọ wọn torí kò sí nǹkan tí mo fẹ́ forúkọ wọn sí, torí mo mọ̀ wípé tọ́rọ̀ bá dọ́dọ̀ wọn ọlọ́pọlọ ni wọ́n ń tòótọ́, ṣùgbọ́n ọpọlọ yẹn ti máa ń dà wọ́n láàmú torí ó ti fẹ́ pọ̀ jù, because wọ́n á láwọn fẹ́ ṣàtúnṣe ṣùgbọ́n èdè àbùkù ni wọ́n fi máa ń ṣàtúnṣe. Kò sí bó jẹ́ ewúrẹ́ náà tẹ́ bá fẹ́ gbóúnjẹ fún tẹ́ mọ́ ìgbà dání, kò lè gbọ́, kò ní dúró jẹ. Ẹni tó bá fẹ́ tún nǹkan ṣe ó gbọ́dọ̀ jẹ́ òmùgọ̀ èèyàn, ó gbọ́dọ̀ jẹ́ onísùúrù èèyàn. Ìwọ tó bá fẹ́ tún nǹkan ṣe, ẹni tó wá fẹ́ tún nǹkan ṣe fún yẹn, òun ló máa pè ẹ́ lọ́lọ́gbọ́n nínú ẹ̀kọ́ tó bá kọ́, nínú ọ̀rọ̀ tó bá sọ. Mo dẹ̀ máa ń sọ kankan fún gbogbo ọ̀ràn Yorùbá, ẹ kọ́kọ́ lọ ní lẹ́mìí pé tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má máa sọ̀rọ̀ fẹ́ inú, ẹ má máa sọ̀rọ̀ pé lágbájá súnmọ́ mi. Dẹ́ni ẹni tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fún, ẹ má máa rí gbogbo ọba aládé yìí bí ẹni tó mọ̀ jù. Èèyàn bíi tiwa báyìí iná ni wọ́n, orí àpèrè tí wọ́n wà ìlú sọ wọ́n dẹni àpọ́nlé, ìlú sọ wọ́n dẹni iyì, ìlú sọ wọ́n dẹni ẹ̀yẹ. Ẹni tí ò bá dẹ̀ sọmọ ẹ̀yìn rere, Ọlọ́run kó má ṣàṣíwájú rere o, ẹ lọ mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tó jẹ́ kó jẹ́ priority fún gbogbo wa ni wípé àwọn èèyàn yìí tí wọ́n jọba aládé, ọba tí wọ́n jẹ ni wọ́n fi yàtọ̀ sí wa. Ẹ̀mí, ẹ̀jẹ̀, ọpọlọ, làákàì, gbogbo nǹkan tá à ń lò bí Elédùmarè ṣe dá wa, bó ṣe ṣẹ̀dá wa, inú ṣẹ̀dá àwọn èèyàn yìí. Ṣùgbọ́n mo tún fẹ́ kẹ́ ẹ máa fi kejì kún wípé ọ̀pọ̀lọpọ̀ gan ló ti ẹ̀ wà tó ṣe pé ìyàwó kan ló ní, ọmọ kan ló ní, kò rí ilé rẹ̀ darí. Bèlè ń tà sí ẹni tá a pè pé kó máa darí odidi ìlú tá a wá nírètí wípé kò gbọdọ̀ ní àṣìṣe kan. Gbogbo tó gbọdọ̀ ṣe ló gbọdọ̀ dá, ta ló fẹ́ fi jọ? Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run, àṣẹ̀dá, ṣe gbogbo tó ṣe ló tẹ́ wa lọ́rùn? Ṣe lọ́pọ̀lọpọ̀ gbàkámú ni? Àbí ibi tẹ́lómi ò ti rówó ra táyà kẹ̀kẹ́, ibẹ̀ lómi ti ń lo mọ́tò 6, 7, 8 tó ṣe pé gate máa nú lé mi ń lo mọ́tò. Bó ṣe wí Elédùmarè ló ṣẹ̀dá ayé. Ẹ jẹ́ ká máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú farabalẹ̀, pẹ̀lú ọpọlọ pípé. Káwa náà mọ láròjinlẹ̀, wọ́n ní wọ́fà rọ́ba lọ́nà, ó ń rawọ́ pé kórí ó ṣe ń lọ́ba. Ìwọ̀fà ọmọ, ìwọ̀fà òfúra, ìwọ̀fà ọmọ pósùkà ní ńlá ọ̀rẹ́ ru àgbà. Ibo ni mo ń lọ lénìí? Mo come across fídíò olóyè Sunday Igboho. Èmi ò tí ì rí fídíò bí tí wọ́n ti lọ sọ́dọ̀ bàbá wa Ọọ̀ni, àmọ́ máa wò, máa dẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ńgbà tí mo gbọ́ pé wọ́n lọ bẹ̀, inú mi dùn. Ẹ wò, ẹ mọ̀ jà àtàrà wa jẹ. Bó ṣe yẹ kó rí nìyẹn. Kí la fẹ́ gbà nínú rògbòdìyàn rẹ̀ lò ilẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin òpìtàn tẹ́ ń fi tàn bá nǹkan jẹ́, ẹ sì sùúrù, ẹ bùnra yín ní sùúrù. Ṣé bí n tá jẹsẹ́nu tá yà mọ́ gbẹ̀yìn? Tó bá ṣe pé torí ń tẹ́ fẹ́ jẹ́ ni, ẹ mọ̀ bá ń tẹ́. Tó bá ṣe pé torí ń tẹ́ fẹ́ jẹ́ ni, ẹ mọ̀ bá ń tẹ́ fẹ́ jẹ́jẹ́. Torí ń tẹ́ jẹ́ ńjọ́ kan tí ó tàn. Gbogbo ẹ̀yin pìtàpìtàn, mo sọ fún yín, mo ní kò sí ti ń jẹ́ tàn mọ́. Ìtàn ó mọ̀ bá nǹkan jẹ́ ni. Torí gbogbo ìtàn tẹ́ ń pa yìí ò papọ̀. Ẹnu yín ò papọ̀. Kálukú ń sọ̀tàn bí tó ti gbowó ni.
kálukú ń sọ̀tẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ ni kì í ṣe páwa yìí náà gbọ́ tán kì í ṣe pé wọ́n ń pè tán fún wa kì í ṣe páàrí tán kì í ṣe páàmọ́ bí tá a lè wá tán sí ṣùgbọ́n a ti gbọ́ tán bí ọ̀nà 2, 3, 4, 5 tá a sì rí pé ń takora wọn nípa àtànlẹ̀ Yorùbá nípa ìtàn Odùduwà. My dear, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá tún tàn Oòduà jù wọn ò pè gbogbo wa lọ́mọ àlè lẹ́yìn ká jáwé bomi ká máa jẹun lọ. Inú mi dùn nígbà tí mo gbọ́ pé olóyè Sunday Igboho lọ sọ́dọ̀ bàbá wa Onírìṣà ṣùgbọ́n mo fẹ́ kó yé Ayékòótọ́ àbíkíni wọ́n jẹun pé kì í ṣe ọ̀rọ̀ wọn ló gbé olóyè Sunday Igboho lọ sọ́dọ̀ bàbá wa Onírìṣà. Ọ̀rọ̀ tí mo wá gbọ́ mo gbọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mi fẹ́ tú bí mo ṣe gbọ́ ẹ jẹ́ a jọ gbọ́ ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ẹ jẹ́ ká jọ gbọ́. Now àkọ́kọ́ mbẹ̀ kí n kọ́kọ́ máa yà kí n máa pín kí n máa là kásí ní búre láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan bí ìtọ́ lọ́fà mọ́jọ láti lè kọ́kọ́ jẹ́ wípé olóyè Sunday Igboho wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí Onírìṣà wàláhì kì í sórí ibu fẹ́ni tó bá láròjinlẹ̀ oríire ni. Eléyìí jẹ́ ká mọ̀ kí ni ìrẹ́pọ̀ tó lóyè Sunday Igboho ń wà láàrin àwọn ọba aládé kí ni ìrẹ́pọ̀ tó lóyè Sunday Igboho ń wà láàrin ìran Yorùbá. Èmi ò kọ́kọ́ gbàgbé ẹyọ kan gbogbo ẹ̀yin tẹ́ ń pín tẹ́ ń là pé ẹnìkan ní Odùduwà ẹnìkan ní ìran Yorùbá ẹnìkan ní kóòtù òjìbí gbogbo ẹ̀dá tí bá ń pín bẹ́ẹ̀ ìròrí wọn bó ṣe kéré mọ́ ni. Èmi ò kọ̀ndẹ́mù ẹnìkan o n ò sì sọ pé ẹnìkan ọlọ́pọlọ èyí sọ pé ẹnìkan jù mí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi gbé dání òun kọ̀tàn ní mí ìtàn Yorùbá òṣèré orí ìtàgé ńlẹ̀ mi o èmi ìbá yín kọ̀tàn Odùduwà o èmi kì í bá yín kọ̀tàn Odùduwà ṣùgbọ́n ẹ lọ clear kankan nǹkan àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ lọ rè clear rè tẹ́ lọ ṣe àfọ̀mọ́ rẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ o torí mo ti tún rí ìtàn kan tó ti jáde lénìí tó sọ nípa báwo gangan ni Onírìṣà sì jẹ́ sí Odùduwà toró lórí tí ń dá wàhálà alẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n torí pé bóyá Aláàfin Ọ̀yọ́ gbé tí wọ́n sójú ìní gbogbo ayé ṣe ń rí wọn bí ẹni tó fẹ́ bá Ọọ̀ni ṣọ̀tá ṣùgbọ́n mi ò gbàgbọ́ pé gbogbo nǹkan ò ní àtúnṣe èmi ò sì gbàgbọ́ pé kábíyèsí Onírìṣà àti kábíyèsí Aláàfin ń jà. Mo ti come across history kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ má pè bo ni mò ń lọ ibi tí mò ń lọ ò jìnnà ibi tí mò ń yà lọ́pọ̀. Mo ti come across fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta tí màá sọ̀rọ̀ lórí ẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ sọ ìtàn báwo la ṣe kí ló bí kábíyèsí o tí wọ́n ń pè àwọn ọba aládé. History wọn gbé wípé kábíyèsí bẹ̀rẹ̀ látàrí ọba Ṣàngó Olúkòso. Lótìtọ́ àti lódodo a máa ń gbọ́ nínú oríkì Ṣàngó wípé bó bá pàgbà ojúlé tó pa kinní kan wọn ní bí lóde kábíyèsí. Bàbá wa Onírìṣà náà ti wá sọ̀tọ̀tọ̀ jẹ mọ́ wípé kábíyèsí tẹ́ ẹ gbọ́ Ọọ̀ni ló ti bẹ̀rẹ̀ èdè Ifẹ̀ ni tó bá wá jẹ́ èdè Ifẹ̀ tó bá wá jẹ́ pé Ṣàngó ni wọ́n lò fún ọmọ abo ní Ṣàngó tó bá wá jẹ́ pé èdè Ifẹ̀ ni àwọn wo ni wọ́n lò fún kí ló dé ẹran tí ò yí ọwọ́ bẹ̀ àwọn nǹkan kéékèèké yìí iná ni ó máa dá ogún mi ọ̀tẹ̀ nílẹ̀ tó bá ṣe pé Ṣàngó ni ọmọ Ọ̀rànmíyàn ń Ṣàngó ọmọ Ọ̀yọ́
Aláàfin Ṣàngó ọmọ ibo lọ́yọ́ ọmọ Ifẹ̀ lọ́yọ́ bẹ́ẹ̀ ni àwọn ọba tí a ń pè láláàfin yìí wọ́n lè má jẹ́ ọmọ Ọ̀ọ̀nìrìṣà ṣùgbọ́n ọmọ Odùduwà ni wọ́n. Gbogbo wa sì gbọ́ pé Odùduwà ìnìpìlẹ̀ wa nífẹ̀ẹ́, torí pé ìtàn jẹ́ ká mọ̀ wípé kì í ṣe Odùduwà ìlú tẹ̀lé Ifẹ̀ dó. Ìgbà tó Odùduwà défẹ̀ ọba àwọn kan bẹ àánú lórí gbà, gbogbo wa jọ mọ̀. Now kí wàá la fẹ́ máa jà sí, kí nìyẹn fẹ́ máa dá wàhálà lẹ̀ sí láàrin ìran Yorùbá. Ṣùgbọ́n olórí ẹ̀yin tẹ́ ń jẹ́ kí wàhálà ẹ̀ máa pọ̀, èmi olórí ẹ̀yin tẹ́ ẹ fi inú orí social media ṣe gbogbo tẹ́ ẹ ti wò pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó hot, tẹ́ ẹ bá useless ọba kan, àwọn òpònú kan ò ní wò. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó mọ́pọn lọ dání, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ dùnú, ẹ̀ ń rìpọ́tù àkáǹtì wọn. Àìmọye ìgbàlẹ̀ tí rìpọ́tù Àtìbà TV ó wá fẹ́ di Akúrẹ̀tẹ̀ TV, ṣùgbọ́n sí Ọlọ́run ju iṣẹ́ àfáà lọ, iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ wòlíì lọ, iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ babaláwo lọ. Àwa ò bínú, àwa ò sì sọ̀rọ̀, ẹ máa ṣe lọ, ẹ bọ́ lọ́rùn wájú. Ṣùgbọ́n ojúde olódodo lọ́rọ̀ ọ̀hún ti wá. Tẹ́ ẹ bá gbàbẹ̀ lánàá, ẹ gbàbẹ̀ lábọ̀. Ìtawà ń sọ fún yín ni pé ẹ má rẹ̀ ní kankan bí ẹni tó pé. Tó bá lọ gba driver license ńgbà kan, wá sọ fún ẹ pé tó bá ń drive bọ̀ máa rí mọ́tò tí ń bọ̀ wájú rẹ̀ bíi pé wèrè ló ń wà. Kó máa wà very careful fún. Bẹ́ẹ̀ lẹ ṣe gbọ́dọ̀ máa rí gbogbo àwọn tẹ́ ń bá sọ̀rọ̀. Eléyìí tá à ń sọ yìí nísìn, àwọn òde òpònú kan amukun mẹ́kọ̀ọ́ wọ́n wà sórí comment section. Ọ̀tọ̀ ni tá a máa sọ̀rọ̀ lé lórí, ọ̀tọ̀ ni tí wọ́n á máa sọ̀rọ̀ lé lórí. Èmi tí mò ń sọ̀rọ̀ Yorùbá báyìí, kéèyàn kan máa pè mí lọ́mọ àlè, kéèyàn kan máa pè mí lọ́mọ Fúlàní, ẹ̀rí pọ̀pọ̀ lọ́mọ dúdú, ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. Nínú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ, wọ́n ní bàbá wa Olúgbọ́n pé àwọn, wọ́n ní kábíyèsí Aláàfin ní àwọn bínú pé àwọn sọ̀rọ̀, àwọn bú àwọn lọ́dọ̀ Ọ̀ọ̀nìrìṣà. Ní tí ì gbọ́, ṣùgbọ́n ju gbogbo yẹn lọ, kí ni ìjọba aládé? Àgbà máa gbà ní, àgbà kì í kọ̀, torí pé àgbà lọ́ba aládé. Tágbà bá wá kọ̀kọ̀kọ̀ títí tí ó lágbàmọ́ra, wọn á fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ kágbà bẹ́ṣẹ́. Mi ì lè wọnú ọ̀rọ̀ yẹn jùjùjù torí mi gbọ́ presentation bàbá wa Olúgbọ́n, tolóyè Sunday Igboho ni mo gbọ́. Àkọ́kọ́, ẹni tí ó borin jẹ́ kò ní kọ́ bolórin sí kọ́. Ẹni tó bá gbọ́ fídíò yìí, ẹni tí ó túmọ̀ sí ni wípé àbínú Aláàfin ò dùn. Olóyè Sunday Igboho sí lọ́dọ̀ Ọ̀ọ̀nìrìṣà, kí ni Aláàfin fẹ́ gbà náà bẹ́ẹ̀? Kí ni kó mọ́ dùn mọ́nú Aláàfin? Só ní ká Aláàfin mọ́ jà Aláàfin mọ́ ni? Ẹ jẹ́ àsinmi ọ̀tẹ̀, ẹ jẹ́ àpaná ọ̀tẹ̀ ká gbégi ìfẹ́ kó lè bá ṣèso àlàáfíà. Bàbá wa Olúgbọ́n, iṣẹ́ kù lọ́wọ́ yín tó pọ̀. Olówó Òkúta, iṣẹ́ kù lọ́wọ́ yín tó pọ̀. Torí mo rí àwọn ọba méjèèjì yìí nílẹ̀ Yorùbá bí ọba tọ́lọ́run bùn lọ́gbọ́n àtòyè, tó jẹ́ wípé agbára wọn kà tí wọ́n bá tiẹ̀ rí nírí wípé gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kan bẹ láàrin Aláàfin àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà. Àǹfààní wà fáwọn ọba méjèèjì láti ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ má bínú o, mi kì í ṣe pé mò ń pè wọ́n lólórí ọba o, kì í ṣe pé mò ń pè wọ́n lọ́mọ ẹ̀yìn ọba o, ṣùgbọ́n ìṣesí kálukú la fi máa sọ tó bá jẹ́. Torí pé ìgbésẹ̀ wọn àti ìṣesí wọn, àwọn ọba kan náà wà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tá a láǹfààní àti rí wọn tàbí ká gbọ́ wọn. Kò sí ohun tó lè máa ṣẹlẹ̀ tí gbogbo ọba Yorùbá bá ṣera wọn lọ́kàn. Mo nígbàgbọ́ pé ọ̀rọ̀ wọn ò ní di tí ó máa fi di tọrọ fọ́nkálẹ̀ lórí afẹ́fẹ́. Nínú ọ̀rọ̀ kan, torí pé ẹni tí bá ń fetí ọ̀rọ̀, tí bá ń fetí ọ̀tẹ̀, tí bá fi ń gbọ́ ọ̀rọ̀ ẹnìkan,
ó di dandan ọ̀rọ̀ làákàyè tí bá ń bẹ́ẹ̀ kò ní rí mú. Mo mú kan nínú ọ̀rọ̀ Ayékòótọ́ tó sọ fún olóyè Sunday Igboho. Èmi náà dẹ̀ ti sọ orú ọ̀rọ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀ rí. Wọ́n lọ́rọ̀ òmùgọ̀ èèyàn ní yàtọ̀ tó lọ́gbọ́n àmọ́ papọ̀ gbà mí. Pé gbogbo ibikíbi tó lóyè Sunday Igboho bá dé kí wọ́n máa sọ̀rọ̀ sẹ́kù. Kí wọ́n má jọ̀rọ̀ wọn máa pọ̀. Torí pé tọ́rọ̀ bá ń pọ̀ ọ̀rọ̀ ó máa wọnú ọ̀rọ̀. Èèyàn lè mọ̀rọ̀ sọ kọ́mọ̀rọ̀ gbé kalẹ̀ kọ́mọ̀rọ̀ bẹ̀rẹ̀ kó tó mọ̀rọ̀ parí. Ọwọ́ kò sọ́wọ́ ẹni tẹ́ ń sọ fún, ó kò sọ́wọ́ àwọn tí wọ́n ń gbọ́. Irú etí wo ni wọ́n fi ń gbọ́? Tá a bá wá bẹ̀rù gbọ́rọ̀gbọ́rọ̀ tán, ẹ jẹ́ ká bẹ̀rù agbọ́rọ̀ sọ̀rọ̀ síta. Tó bá fẹ́ gbé kalẹ̀, bó o ní ó ṣe gbé kalẹ̀? Ìfẹ́ wo ló ní sẹ́ni tó sọ̀rọ̀? Àdánwò tí ń bẹ nínú ọ̀rọ̀ nù o. Ẹ jẹ́ àjogún omi o, gbogbo ọba aládé. Ẹ jẹ́ àjogún omi, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Ẹ jẹ́ àjáwé bomi ká máa jẹ́ ń lọ. Ẹ jẹ́ àfìtàn lẹ̀ ká wá lọ síwájú. Àtọ̀ onírìṣà àtàláàfin Ọ̀yọ́, bọ́lá yín ṣe tó, bágbára yín ṣe tó, abẹ́ ìjọba lẹ wà. Ẹ wo kò tí ìran ọba aládé wà nílẹ̀ Yorùbá. Ẹ wo kò tí ìran ọba aládé wà nílẹ̀ Kóòtù Òjíire. Ẹ má jẹ́ àfitàn bá nǹkan jẹ́. Ọlá tó bá yẹ kọ́ ní Ọ̀fà láàfin ẹ jẹ́ ó bù fún. Ọ̀wọ̀ tó bá yẹ ká láàfin ó bù fún Ọọ̀ni, ẹ jẹ́ kó bù fún wọn. Ẹ jẹ́ kó Olúbàdàn ọmọra rẹ̀ lólúbàdàn. Ẹ jẹ́ kí Ṣọ̀ún ọmọra rẹ̀ ń Ṣọ̀ún. Ẹ jẹ́ kó Olúwo ọmọ Olúwo lò. Ẹ jẹ́ àpọ́n gbogbo ọba aládé wálé. Ọba kan jẹ́ ní 1972, ọ̀kan jẹ́ 1979, ọ̀kan jẹ́ ní 1480. Ọba aládé ń kálukú nínú ìlú ẹ̀. Ẹ jẹ́ àbú ọlá fẹ́ni tó lábàtọ́ sí. Ọba tó bá dìsáàfù àpọ́nlé tí sì rìnrìn àpọ́nlé, ẹ̀tọ́ ní ká pọ́nlé. Ọba tó bá já síwájú ní stéètì ẹ̀, ẹ jẹ́ kán gbà fún kó dúró sípò aṣíwájú ẹ̀. Kò gbé ká má débi tá a dé. Àìmọye PRO tó wà active ju chairman lọ nínú association. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tá a bá ní ká fi tàn sọ, tá a bá ní ká fi wòye sọ, kálukú ọba kọ̀ọ̀kan mọ ipò rẹ̀ láàrin àwọn ọba nípínlẹ̀ wọn. Kálukú ọba kọ̀ọ̀kan mọ ipò rẹ̀ láàrin àwọn ọba nílẹ̀ Yorùbá. Ẹ dákun kí ni wọ́n ń pè ní Yorùbá? Ṣé bí èdè tá à ń pè lẹ́nu ìlà ń pè ní Yorùbá? Ẹni tó bá ti sọ nǹkan míì tó yàtọ̀ sí ní tá à ń sọ yìí, ìní kò sọ èdè Yorùbá. Nínú Yorùbá tó bá tún sọ̀rọ̀ tí Yorùbá bá fi ojúlówó Yorùbá bá ọ sọ̀rọ̀ tó bá tó gbọ́ wọn ó tó sọ fún ọ̀pọ̀ ọ̀gbọ́ Yorùbá. Àwa àwọn ẹni tó ní Yorùbá lọ, àwọn ẹni tó ní Yorùbá kí. Gbogbo ìlú tó bá wà tí Yorùbá ti lédè méjì kọjá Yorùbá, àwọn náà ni wọ́n ní Yorùbá. Ṣùgbọ́n gbogbo wa ti wá kóra wa pọ̀, àti kóra wa pọ̀ sábẹ́ Yorùbá. Kí la wá kí la sọnù? Nínú nǹkan tó lóyè Ìgbòho tó sọ, wọ́n ní lóòótọ́ nígbà táwọn dọ́dọ̀ kábíyèsí Aláàfin, wọ́n ní wọn jẹ́ káwọn ráǹfààní àti ṣe fídíò wípé ààyè ò gbà wọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, tó bá rí bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀. Olóyè Sunday Igboho, ṣé ẹ rí gbogbo ìrìn àjò yín kò pọn dandan kí gbogbo ọmọ bọ́ sórí afẹ́fẹ́. Kì í ṣe pé tó bóyá torí pé bóyá wọn jẹ́ kẹ́ ẹ ṣe fídíò mẹ́ o, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìrìn àjò yín ló pọn dandan kó máa bọ́ sórí afẹ́fẹ́. Ìrìn àjò tẹ́ ẹ̀ rìn yìí, ìran ọmọ Yorùbá mélòó ló fara mọ́? Àti pé kí ni mission yín? Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìní Ayékòótọ́ ìní ń fẹnu là nínú fídíò wọn kan. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí fídíò gangan o, wípé nígbà tí wọ́n dá
Yorùbá nation sílẹ̀. Oòduà nation ni ẹ kọ́kọ́ sọ, ńgbọ́ ìyá wọn sọ di Yorùbá nation. Àti Oòduà nation àti Yorùbá nation, èwo láti ìṣàṣeyọrí ń bẹ. Tẹ́lú fi ń bà mí nù pé tẹ́ ẹ bá gba òmìnira tẹ́ ẹ fẹ́ gbà, ta lẹ fẹ́ fi sípò aṣíwájú tó rẹ́nu hàn Yorùbá ní oko yìí o. Lílé tó túmọ̀ sí wípé wọ́n ń là wọ́n ń pín, wọ́n ń rí Ilé-Ifẹ̀ bí Odùduwà, wọ́n wá rí Ọ̀yọ́ àtàwọn ìlú tó kù bí ilẹ̀ Yorùbá. Àwọn kan ti ń pa àwọn tó ní kóòtù òjíire. Nǹkan ti fọ́, wọ́n ti fọ̀rọ̀ ẹnu bà nǹkan jẹ́. Ẹ ṣọ́ra gbogbo ibikíbi tẹ́ ẹ bá lọ. Gbogbo aṣọ kọ́ là á sá lóòrùn, gbogbo ọ̀rọ̀ kọ́ là á sọ tí iná bá tàn. Yorùbá ní ẹja sọ̀rọ̀ tí fìtílà bá kú. Ọ̀rọ̀ tí ń bẹ́nu ẹni báyìí nìkan láṣìírí o. Ọ̀rọ̀ tá a bá ti mẹ́ síta ó ti kúrò láṣìírí. Ẹ̀yin lè máa wò pé ntẹ́ ìṣe kan kọ̀kọ́. Ìyẹn ò pọn dandan, kódà kò yẹ kẹ́ ẹ fi kún ọ̀rọ̀. Ìpè àmọ́ gbà tá a dọ́dọ̀ bàbá wa Onírìṣà, wọ́n fààyè gbà wá, wọ́n pe gbogbo ọba aládé mọ́ra, wọ́n ní kí wọ́n wá bá wa sọ̀rọ̀, wọ́n ní kí wọ́n wá kí wa, wọ́n pọ́n wa lé. Pàápàá jùlọ ọba tẹ́ ẹ ti búrí tí wọ́n tún wá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún yín, ọjọ́ yín lójú, ó yà yín lẹ́nu. Ẹni tí ó bá tó nǹkan ṣe sọ bẹ́ẹ̀, ẹ fẹ́ tó nǹkan ṣe ni. Ẹ mọ̀ pé Yorùbá wà nù Yorùbá, a sì gbọ́ Yorùbá jura wa lọ, ìdílé yìí wá jura wa lọ. Tí gbogbo gbọ̀ngbọ̀ngbọ̀n bá ń bẹ níbì kan tó ní làákàyè bá fẹ́ rìn bẹ́ẹ̀, ó yẹ kó fọgbọ́n rìn, torí inú ẹ̀gún ló ti fẹ́ rìn kó tó wá wọ bàtà. Ó gbọ́dọ̀ fọgbọ́n. Ẹ má jọ̀rọ̀ yín ó máa pọ̀. Èmi náà bẹ̀yìn nítorí ìfẹ́ tí mo ní sí i, torí ẹ wà ní ọmọ Yorùbá tí mo fẹ́ràn. Kódà èmi kì í wo wọn ní Sunday Igboho ti ṣe nǹkan báyìí sẹ́yìn, wọ́n ló ti gbìjà Mọdákẹ́kẹ́, ó ti kọjú sífẹ̀, ó ti ṣe kinní kan, ó ti ṣe kinní kan. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ọjà mi ń bẹ tí ìran Yorùbá ó jà táwọn èèyàn ó gbórí fún ìjọ tí bá ń jà. Ẹ wò tán tí wọ́n yí mọ́yọ̀ lọ nísìn pé ẹnìkan rí ọba fín, ẹnìkan sọ̀rọ̀, wọ́n wá ní kó máa gbó lọ. Gbogbo ni apààyàn ní níjọ́ náà lọ́hùn. Iyì àtẹ̀yẹ ń bẹ fọ́ba Yorùbá látàrí ìrìn àjò yìí, ṣùgbọ́n ní ìsìn wọ́n ti sọ de nǹkan mẹ́rin. Torí pé ní tí a bá fẹ́ àlàwòrán ká, ní tí Yorùbá bá dẹ̀ ń jẹ lẹ́nu ìní wọ́n mọ̀. Ẹ ṣọ́ra kẹ́ ẹ lè bá a ṣàṣeyọrí lórí ìtẹ́ gbé dání. Inú mi dùn pẹ̀lú ìrìn àjò tẹ̀rín, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ kàn máa mọ̀ nǹkan kan dájú pé òdodo ń gbèsè rẹ ọbẹ̀rin lẹ́nu ẹ̀. Ìyẹn pé kó dọ́pò rẹ̀ kó bówó tó fẹ́ gbà ó. Kì í ṣe gbogbo ẹni tó ń pọ̀n yín lé, tó ń gbé òṣùbà fún yín, tó ń pariwo yín lójú yín, kì í ṣe gbogbo wọn lólùfẹ́ yín o. Kì í ṣe gbogbo ẹni tẹ́ ẹ kí tójú ẹ̀ korò, kì í ṣe gbogbo wọn lọ́tá yín o. Inú lọ́tá ń gbé o, ojú lọ́rẹ́ wà. Ẹ máa fura nínú ìrìn àjò. Àtúnṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ ṣe. Ọ̀dọ̀ gbogbo ọba tó bá yẹ kẹ́ ẹ dé, ẹ débẹ̀. Ẹ sọ̀rọ̀ ọ̀fẹ́, ẹ sọ̀rọ̀ tùnú. Ẹ má sọ̀rọ̀ jù, ẹ sọ̀rọ̀ tí ó tó. Àpọ̀jù yọ̀ bí yọ̀ sì dáa tó, a máa bọ̀bẹ̀ jẹ́. Ọlọ́run òkun yìí o, má sọ máa wí. Ọmọdé ò ní wí èkúté kìtì rẹ̀ ọmọ jóná. Mo wá kí gbogbo ọba aládé méjèèjì, kábíyèsí Onírìṣà, kábíyèsí Aláàfin. Àwọn kankan bẹ tí bàbá wa Onírìṣà ń ṣe tí máa jẹ mí látàrí pé bóyá ipò tí wọ́n wà. Ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ lọ́bẹ̀ lẹ́nu. Kò sọ ọ̀rọ̀ òní yìí kọ́ lọ́jọ́ ọ̀rọ̀ yẹn, máa padà sọ tó bá yá. Mo
bẹ̀ gbogbo wa gbogbo ẹni tí bá ń bínú nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ajé ìbúrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀ ìlọsíwájú Yorùbá ẹ jẹ́ ajé ó jẹ wá lógún ní tèmi ọba làláàfin aṣíwájú ọba làláàfin ní tèmi Ọọ̀ni òkèrè inú ayé o torí pé ìpìlẹ̀ Yorùbá ìnílé Ifẹ̀ tí gbogbo wájọ wọn ṣùgbọ́n tàn ti ń dá wuyewuye lẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni yóò tẹ̀lé fídíò yìí jáde láìpẹ́.